Ẹ kú dédé àsìkò yìí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti ní ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday 30 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí ẹ̀sùn ṣíṣe onígbọ̀wọ́ fún ìwà ìgbésùmọ̀mí, Àjàìwò ti sọ̀rọ̀. Ó ní ẹ̀rù ò bà òun bẹ́ẹ̀ òun ò ní jẹ́ kẹ́rù bà òun lábẹ́ rẹ̀. Ó ṣe ìlérí láti tẹ̀síwájú nínú ìjà fitafita rẹ̀ fún owó oṣù tuntun tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́. Ó ní ẹgbẹ́ òṣìṣẹ́ tó ẹgbẹ́ tí ènìyàn ń kú fún pẹ̀lú ìfọkànsìn àti ìfọkàntán wọn. Ìforígbárí tún ti bẹ̀rẹ̀ o láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn dókítà lábẹ́lé lórí ìlànà kò síṣẹ́ kò gbowó tí ìjọba fẹ́ gùn lé. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀wọ́n gógó nǹkan lórílẹ̀‐èdè yìí. Ó pinnu láti gbé ìgbésẹ̀ tako àwọn ọlọ́jà tó fi owó gegele lé ọjà. Lábẹ́ rẹ̀, ó fún àwọn òǹtajà ní oṣù kan péré láti mú owó ohun tẹnu ń jẹ wálẹ̀. Àwọn ọlọ́jà náà fọmú, wọ́n nàka ẹ̀bi sí owó tí ìjọba ń gbà lọ́wọ́ wọn, owó iná, owó mọ́tò àti owó ilé àti ilé ìtajà. Ààrẹ Tinubu ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè China fún ìpàdé lórí àjọṣepọ̀ tó gúnmọ́ láàrin orílẹ̀-èdè méjèèjì àti ìmúgbòòrò ọrọ̀ ajé. Ìgbìmọ̀ àwọn olùdásílẹ̀ ilé ìfowópamọ́ ti parí iṣẹ́ lórí àtúnṣe àti ìmúpadàbọ̀sípò National Theatre tó wà ní ìpínlẹ̀ Èkó. Ó kì í ṣe Ọlọ́run o, Tìmí Frank ló sọ bẹ́ẹ̀ fún olóyè Bọ̀dé George lórí ọ̀rọ̀ ìdíje dupò ààrẹ fún Àtíkù Abubakar lọ́dún 2027. Mínísítà fún ọ̀rọ̀ ètò ìnáwó àti àmójútó ọrọ̀ ajé Wálé Ẹdùn ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ aláṣẹ tuntun fún àjọ Nigeria Sovereign Investment. Ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè yìí ti tọwọ́ bọ ìwé àjọsọyépọ̀ pẹ̀lú iléeṣẹ́ tó ń ṣe ọkọ̀ òfurufú Boeing fún ìmúgbòòrò iléeṣẹ́ ọkọ̀ òfurufú lábẹ́lé àti ìmọ̀ ẹ̀rọ òde òní. Ìròyìn eré ìdárayá. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal, Liverpool, Man City àti Aston Villa kò tí ì mọ ibi tó rí ń gbé wọn lọ báyìí látàrí àwọn tí wọ́n tò wọ́n mọ́ nínú ìdíje UEFA Champions League. Ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.